بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات والمشركين والمشركات الضالين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوكروه وتسبحوه بكرة وأصيلا إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا صدق الله مولانا العظيم. Bati lè gbé tóbi mọ́ rèé. Allahu Akbar. Ó dìsáàbù ká kan sára sí ká wá gbé tóbi jù báyìí lọ. Allahu Akbar. Baba Dantata Ọlọ́run ní máa mú ẹ̀sà ọ̀nà ibi tó gbé tí ń gbà yìí ọ̀nà ibi tí ó máa dùn mọ́yàn ni torí bí Al-Qur'anu ni Ọlọ́run ní jẹ́ máa padà síbú. Àmín. Bí yàn bá bá wọn ṣe àmì kọ́ máa mú kọ́pì rẹ̀ lọ. Àmín. Nígbà tí à ń sọ̀rọ̀ Al-Qur'anu lọ́wọ́ lẹ́ẹ̀kan tí Alfa Ahmed àti Alájà wa Hamida tí wọ́n ń kí fún wa ó ní àwọn aráalé Al-Qur'anu náà tún wọlé. Bàbá wa àgbà aláya Damallahu hayatahu. ó yàtọ̀ gan nípa
ká mọ̀ tán ra wa iṣẹ́ àwọn àgbàlagbà àwa ti ń tọrọ rẹ̀ pé ẹnìkan máa bọ ẹ tí ó dé tí ó wàá gbé káàkiri gbogbo ayé ibo ló ti lé ọmọ aláya nìsín kọ́dà wọn bá fẹ́ ṣe kéta ọ̀yọ́ ẹ̀bọ lọ́hùn tó fún wọn lẹ̀ kíní yìí tí wọ́n bá gbá máìkì mú nínú àrà tèmi mọ́ rí ni pé wọ́n kàn gbà á mọ́ wọn lọ́wọ́ ìgbà aláya kọ́ yìí mọ́ torí wọ́n ti ń gbà àwọn orí gbogbo ojú agbo mọ́ wọ́n kàn ń ṣe tiwọn lọ ni bí ọlọ́run ti máa ń rán yàn nù ni ọlọ́run dákun má jẹ́ máa padà síbú. Àmín. gbogbo tí o tó tẹ́lẹ̀ náà ní palanto yìí kéèyàn oyè bá ànábì gba mọ́tò Wàláì. kéèyàn oyè bá ànábì gba mọ́ká ẹ dákun gbogbo tí ẹ máa torí ẹ lọ bá rù sínú ẹ̀kọ́ lọ́lọ́run tí mú wáyé ọlọ́run dákun má jẹ́ máa padà síbú. Àmín. àmì wọn lẹ́ni ọ̀rẹ́ ta yìí ni ẹ má bínú. Àmín. ẹ má bínú àwọn èyí ṣe àmì wọn lẹ́ni ọ̀rẹ́ ta yìí ni o. Àmín. ọ̀làlá hawla wala Wala quwwata. quwwata illa billahi al-aliyyil azim. tó bá rí báyìí baba amúlíkù Suleiman ọlọ́run ní jẹ́ ṣòfò. Àmín. àmì wa yẹn wọ́n gan. Àmín. so nídìí jẹ́ àfa iná ẹ̀ sì ń rí i mú. Wàláì. kíní ẹ wọ́n máa retí káfọ́ ọmọ tọrọ jẹ ni ọlọ́run ti ń ṣàánú yín. gbogbo ntẹ́ ẹ̀ máa púrúfù pé ní òun náà ní bẹ lọ́dọ̀ múlíkù yìí ọlọ́run ní jẹ́ ṣòfò láéláé. Àmín. ẹ ní wọlá yín lọ́wọ́lọ́wọ́. Àmín. wọ́n ń kájọ́ fáwọn nǹkan nísìnyí tí wọ́n ń gbá wọn lẹ nípa àkọlẹ̀ wọn wọ́n jọ kàn yín. Àmín. wọ́n jọ kàn yín. Àmín. èrò ọ̀tá ò ní ṣẹlẹ̀ rí yín. Àmín. tó bá rí báyìí Mọ̀lánà Sheikh Ismail ọlọ́run ní jẹ́ ṣòfò láéláé. Àmín. mo fẹ́ yín náà ń kọ́pì àdúrà ni ẹ máa wà dáadáa. Àmín. ọ̀làlá hawla wala quwwata. Illa billahi. bàbá tẹ fútù gbogbo tó ṣe fún yín ò ní bàjẹ́. Àmín. nínú jẹ́ àfa yìí ayé mọ̀ sí ẹ̀wò kádàrà tèmi àfa aláyẹ dákun ẹ bá rí ẹ sọ fún ọ̀kadà tí ń gùn ò lè pè rẹ̀ rárá ìsàdúrà fún múlíkù 2,000 naira èdè ń tọ́fẹ́ gbé lọ́jà ń jọ sí táwọn èèyàn fi pariwo lé lérí nì. àwọn àtẹ̀fútù ẹ̀ ní ṣòfò. Àmín. ẹ mọ̀ wà dáadáa o. Àmín. wàyí lálẹ́ àmọ́ mi insha Allah nísìnyí à ń lọ bí mọ́díwà nẹ́bì